ọ̀rọ̀ ti kọjá ọdún méjì báyìí wọn ò rẹ́rìí kankan mú wa. àwọn orin tí mò ń kọ fún gbà náà pé àbúrò tẹ́ ń wò yìí kì í ṣe ọmọlúàbí orin ọ̀nà náà wá ń kọ lónìí. so ṣùgbọ́n ìyẹn ti dọ̀rọ̀ àná. ìyẹn ti findicate yín pé ìdí òótọ́ lẹ wà. bẹ́ẹ̀ ni náà jẹ́ kí wọ́n á lọ lórí tó fa ìgbésẹ̀ ti ọjọ́ 9 oṣù àwà nínú rẹ̀ yìí. yes. ẹ rí i pé ilé ẹjọ́ tó ga jùlọ ó gbèdè ọjà kalẹ̀. wípé kí àbúrò kọ́mọ̀pẹ̀rẹ̀ ní alága àpapọ̀ ẹgbẹ́ Labour Party mọ́. pé torí pé àwọn ilé ẹjọ́ tó kéré sí ilé ẹjọ́ tó ga jù ìyẹn Federal High Court àti Appeal Court tí wọ́n fún láǹfààní ẹ̀ tẹ́lẹ̀ wọn à lẹ́tọ̀ọ́ àti dá sí ọ̀rọ̀ tó jẹ́ olóyè ẹgbẹ́ òṣèlú. now nígbà tí yẹn dúró bẹ́yẹn tí olùdíje wa Peter Obi ẹ̀rí pé ẹ̀ náà ti gbé kọ́mítì kankanlẹ̀. bẹ́ẹ̀ni. tí wọ́n ní àfẹ́ kí Mrs. Nanaji Usman kó jẹ́ alága rẹ̀. now ṣùgbọ́n nínú ìdájọ́ Supreme Court yẹn kò sọ pé ẹnìkan báyìí ni kó jẹ́ alága lẹ́yìn ìgbà tí wọ́n ti rọ àbúrò lóyè gẹ́gẹ́ bí alága. now nígbà tí wọ́n wá sọ pé àwọn fẹ́ tún dá kọ́mítì míì lẹ̀ tí ó wà jẹ́ pò ní ọ̀rọ̀ àmọ́ ṣe olùdarí ẹgbẹ́ Labour Party. now no madam ní ìsìn tí ó bá rí báyìí ní ìsìn tí wọ́n sọ pé ká lọ yanjú ọ̀rọ̀ wa nílé torí pé tí ìdájọ́ yẹn wínú mọ́ ọ lẹ́tọ̀ọ́ àti fún wa ní olórí ẹgbẹ́ ẹ lọ yanjú ọ̀rọ̀ yín nínú ilé. tá a bá wá délé tá a là ń lọ bá. ṣé àbúrò sọ pé ìdájọ́ ilé ẹjọ́ kò bá ń wí sóun láàròjọ fún? ṣé Peter Obi tó ti kó àwọn èèyàn kájọ kó tó àwọn tó fẹ́ kán máa ṣe olùdarí ẹgbẹ́ rẹ̀ sóun láàròjọ fún? now tó wá kùn tá a wá lè rọjọ́ fún ni pé kí ló pilẹ̀ gbé ẹgbẹ́ èrò torí pé òfin ẹgbẹ́ wọ́n máa nígbà tí ò bá sí wàhálà kankan ni wọ́n ó ṣe òfin nígbà tí ò sí wàhálà tó ń kálukú rẹ́rìn síra wọn kí ló wúlò fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ok. torí mo á lọ sínú ìwé òfin ẹgbẹ́ dàbí ìwé ẹ̀sìn ni bó o bá fẹ́ ṣẹ̀sìn bó o ló ṣe ìrìn àjò rẹ. ìgbà tẹ wọnú ìwé òfin ẹgbẹ́ kí lẹ rí ń bẹ̀. inú òfin ẹgbẹ́ yẹn olùwádàbí tí irú ìṣòro báyìí bá wáyé tí alága pátápátá tí ò bá láǹfààní àti báṣẹ́ rẹ̀ lọ mọ́ fún ohunkóhun yòówù tí ì bá ṣẹlẹ̀ gbákejì rẹ̀ ó gbọ́dọ̀ gbàṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí adarí títí tí ilé gbogbo ẹgbẹ́ wọn ò fi sọ pé ọ̀nà tá a máa rìn rìn yìí. mo sì fẹ́ mú wa lọ sínú ìwé òfin ẹgbẹ́ Labour Party Article 14. ok kí ló wí. 2A and B. ẹ jẹ́ kọ́ka àkọ́kọ́ rẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí power deputy national chairman. ok. only deputy national chairman shall assist the national chairman in the discharge of his duties. nìyẹn bí rẹ̀ wá wà direct a deputy national chairman shall act in the absence of the national chairman and shall in the absence of the national chairman preside over the meetings of the party. pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ Supreme Court ó fi hàn pé alága pátápátá ó ti wà absent kò lè padà sórí ìjókòó. ok ẹ jẹ́ kí n bi yín báyìí pé I know pé there is a deputy national chairman for South for the North èwo lẹ́yìn dì mú ń bẹ̀. now tí ẹ bá wo àdírẹ́sì mi gbà tó fẹ́ tẹ́lẹ̀. èmi náà nínú kíní bá a ṣe kíní ẹ lọ́jọ́ yẹn àpè kan South àpè kan North. ok. now deputy méjìlá yàn ní Akwanga nígbà tá a ṣe convention wa. ok. ẹ̀rí pé dẹ́nbà tá a bá yan olórí ẹni tó bá jẹ́ number 1 of the list is the most senior. na àwa méjì náà ni deputy àyàn gbà yẹn ọkùnrin kan obìnrin kan èmi ni mo tẹ̀lé alága àpapọ̀ ọgbà náà lọ́hùn pẹ̀yìn Alhaji Salam tó kú nígbà yẹn lọ́hùn ló fi jẹ́ pé èmi ni the most senior deputy national chairman.
ìyẹn ló fún mi lágbára láti take over. ìyẹn ló fún mi ní agbára láti tí mo ṣe. wọ́n ń gbà tó ń bí náà kan bí mi náà tí ò yé pé ó yẹ kọ́ nìkan ó sọ fún mi ní ìwé òfin yóò sọ pé kẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ fún mi lágbára yẹn. agbára tó ti wà fún mi ni pé tí ẹni yóò bá lè ṣe nǹkan yìí ìwọ ni kó ṣe it's an automatic order. Okay, ẹ jẹ́ n béèrè pé was there any cordial relationship between you and Peter Obi? Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Okay, bó o lọ ṣe wá rí ẹ má sọ̀rọ̀ méjì o. lóun tí mo sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ni pé ṣe mọ̀ pé a lè jọ sọ̀rọ̀ a lè jọ ní àsọpọ̀ yín ò túmọ̀ sí pé bóyá pé à ń jà tàbá jà. ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ ó ti kúrò lọ́jọ́ ọ̀rọ̀ èmi àti rẹ. ní lọ́kàn ti yín ǹjẹ́ ẹ mọ̀ pé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin ẹ̀yin àti olùdíje fúnpò ààrẹ lábẹ́ àṣà ẹgbẹ́ yín nínú. àbára wájà lẹ́yìn ìgbà tí jọ̀hún tó ti kọjá yẹn lọ yẹn. ẹ̀dẹ̀jọ́ máa ń sọ̀rọ̀. ṣùgbọ́n láti ìgbà yẹn láìgbà tí a ṣe fún mi ní àpíkọ̀tù náà ní Àbújá o láti ìgbà yẹn láti lọ ilé ẹjọ́ láti ibìkan sí ibìkan o. èmi ò fìgbà kankan sọ pé mi ò ó ti sú mi mo gbà wípé ẹ̀tọ́ mi ni láti wà ń bẹ̀. nínú ìgbà tí mo sì ń bá wọn sọ̀rọ̀ láti lè fi ọkàn balẹ̀ mo ní ẹgbẹ́ yìí ju gbogbo wa lọ. ìfẹ́ gba ipò yẹn ni pé kí ẹgbẹ́ kí n rí i pé mo gbé sójú òkú tó yẹ láàrin oṣù mẹ́fà gbogbo àwọn world congresses wa local government o state level tẹ́ẹ̀dẹ́ national convention láàrin oṣù mẹ́fà ká sì kọjá lọ. ká sì yan alága mi tá a mú láti òkè ọya ká dẹ̀ mú sẹ́kì látọ̀dọ̀ wa ń bí ká dẹ̀ wá gbé ẹgbẹ́ yẹn ró torí pé mo rí pé ẹni tó bá jẹ́ kó fẹ́ darí tó dẹ̀ fẹ́ ṣe dáradára òun náà tún gbọ́dọ̀ ní ìfẹ́ sí ipò tí ó mú wà ládàáni. èmi gbà láti ṣe kí ìṣòro ayẹ̀bá tí mo wá ṣe tó bá wá dáa gbogbo náà ló rí pé ó yẹ ká bàbá yìí ó yẹ ká bọ̀wọ̀ fún. ok ẹ jẹ́ àwò báyìí pé ìgbésẹ̀ wo gan lẹ́yìn gan gbé láti rí i pé ọ̀rọ̀ yìí àwọ̀ yẹn lọ ó jẹ́ rodò ọlọ́mú mi nínú ẹgbẹ́ òṣèlú labour. ìgbésẹ̀ tí nínú àárín ìgbà tí mo bá àwọn ẹ̀ sọ̀rọ̀ ìgbésẹ̀ tí mo sọ fún màá gbé ni pé àwọn alága àwọn olóyè yàtọ̀ fún ìtẹ́ báwo yẹn sọ ànígbésẹ̀ tẹ ti ń gbé báyìí láti rí i pé àwọ̀ yẹn parí mi ò sọ títí. òun náà mo sọ pé òun tí náà mo sọ wípé ìgbésẹ̀ àkọ́kọ́ tó lórí gbọ́dọ̀ ṣe ni pé ọkọ̀ọ̀kọ́ pé àwọn olóyè rẹ̀ jọ ẹ̀yin ènìyàn wa ìṣòro ta nínú yìí. ẹ tí ì dáhùn bẹ́ẹ̀ ni sọ. mo ti dáhùn mo náà mo ń dáhùn lọ́wọ́. ẹ ń sọ pé ìgbésẹ̀ tó yẹ kó lórí gbọ́dọ̀ gbé nìyẹn làálẹ̀ ìtẹ́yìn gangan ti gbé báyìí. èyí tí mo ti gbé àkọ́kọ́ ni pé mo ti pe ìpàdé báyìí. ok. mo ti pe ìpàdé ní agbára Ọlọ́run Monday mo ti pe ìpàdé láti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ok. torí pé ẹgbẹ́ òṣèlú